Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ mi. Tẹ́ ẹ ti ń wo ìkànnì Yorùbá ni wá entertainment. Ẹ jọ̀ọ́ ẹ̀yin olólùfẹ́ wa, ẹ jọ̀ọ́ ẹ bá wa comment, ẹ bá wa like, ẹ bá wa subscribe sí YouTube channel wa Yorùbá ni wá entertainment. Ó lágbára o. Ọ̀rọ̀ yìí mà ti wá dójú ẹ̀ báyìí. Ọ̀rọ̀ yìí mà ti wá dójú ẹ̀ báyìí. À ń jèkúrú kó tán, àwọn agbésùmọ̀mí tún gbọ́nwọ́ ẹ̀ sáwo. Wọ́n tún lọ sí Ìgbòho. Ṣé wá rí i pé kò sí ẹni tí àwọn Fúlàní ìbẹ̀rù? Kò síbì kan tó ń bẹ̀rù nílẹ̀ Yorùbá yìí rárá. Àwọn Yorùbá yìí, àwọn Fúlàní wọn ò bẹ̀rù wa rárá. Wọ́n ti múra fún wa tán, wọ́n ti wò pé gbogbo nǹkan tá a bá lè ṣe, gbogbo nǹkan tá a bá lè sà lágbára ni ká lọ sà. Tí ìbá ń ṣe bẹ́ẹ̀ ni, ṣó yẹ káwọn agbésùmọ̀mí tún lọ sí Ìgbòho kó lọ jáwọn èèyàn gbé níbẹ̀? Ara ariwo tá à ń pa leléyìí. Ara ariwo tá à ń pa rè pé Yorùbá ẹ jí, ẹ má sùn. Bàbá wa Sunday Igboho tí wọ́n mọ̀ ní akíkanjú, tán mọ̀ wípé táwọn bá dá sílẹ̀ Sunday Igboho lè dìde. Ǹjẹ́ kì í ṣe ìwà àfojúdiná hù yìí? Wọ́n ní kò sí nǹkan tí Sunday Igboho lè ṣe nìyẹn o. Wọ́n ní kò sí nǹkan tálágbára ilẹ̀ Yorùbá lè ṣe nìyẹn o. À ń pariwo wípé ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde, ẹ jí gìrì. Gbogbo ẹ̀yin alágbára wa ní kẹ́ ẹ jí. Ọ̀rọ̀ àwọn Fúlàní yìí ti kúrò ní ṣeréṣeré mọ́, àwọn ajínigbé yọ̀rọ̀ wọn ti kúrò ní ṣeréṣeré mọ́ sẹ́ẹ̀. A ní wọn ò rán wa, ṣó dìgbà tí Fúlàní bá gba ilẹ̀ àwọn bàbá wa lọ́wọ́ wa tá wá dẹrú Fúlàní? Gbogbo ẹ̀yin ọba ládé, gbogbo ẹ̀yin ládéládé, gbogbo ẹ̀yin lóyè lóyè, ṣé ẹ ti ń ríran wò báyìí? Ṣé ẹ ti ń rí wípé ó ti ọ̀rọ̀ kanlẹ̀ kan bá lé? Ṣé wá rí i pé kò sí ẹni tọ́rọ̀ yóò lè kàn báyìí? Ṣé rí i pé ó ti ń tàn kiri? Ìgbà tó ń gbé àwọn èèyàn ní Ẹ̀dá Oníyọ̀ lẹ́kìtì, a pariwo, a ò rí ìgbésẹ̀ kankan látọ̀dọ̀ ìjọba, látọ̀dọ̀ àwọn ọmọ ìlú. Àwọn ọmọ tó tún kó lọ nígbòho, àwọn ọmọ skul pẹ̀lú tíṣà wọn, a ò mà tún rí kankan, àrí ìgbésẹ̀ kankan o. Ṣé rí Ìgbòho leléyìí tí wọ́n tún lọ jíyàn gbé? Wọ́n lọ jíyàn gbé toyúntoyún. Ṣé rí pàwọn èèyàn yóò bẹ̀rù Ọlọ́run? Ṣé rí pàwọn èèyàn yóò bẹ̀rù Ọlọ́run? Ṣé rí wípé kò yẹ kéèyàn fojú àánú wo àwọn ará bíbá yìí? Ẹ̀yin èèyàn, ẹ̀yin ọmọ Yorùbá, ṣé ẹ ṣì ń dúró dèjọba? Ṣé ẹ ṣì ń dúró dèjọba? Arìnrìn àjò tẹ́lẹ̀ là ń bẹ̀rù pé a fẹ́ rìnrìn àjò. Inú ilé gan lógún ti ń kó wa báyìí. Wọ́n tún gbé ìbọn wá ká wa mọ́lé ni. Wọ́n gbé ìbọn lọ káwọn èèyàn mọ́lé láti jí wọn gbé wọgbó. Tí wọ́n bá níbẹ̀rù Ọlọ́run lọ́kàn, ṣó yẹ kán gbólóyún? Ṣó yẹ kán gbólóyún? Ẹ wo iye èèyàn tí wọ́n tún kó nígbòho. Tí ò bá rí báyìí, ọ̀rọ̀ ò tí ì ní lójú. Tí ò bá dójú ṣíṣu, fùrọ̀ ò ní là. Bẹ́ẹ̀ ni, tí ò bá ti dójú ṣíṣu, fùrọ̀ ò ní là. Ó ti délẹ̀ báyìí. Ọ̀rọ̀ kanlẹ̀, ó ti kan baálé. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó ti kanra alé, ó ti kanra oko báyìí. À ń pariwo, ẹ̀yin ọmọ Yorùbá, tó bá jẹ́ pé ńgbà tí wọ́n ṣe tògbómọ̀ṣọ́ ni, kí ọmọ Yorùbá ká ti ṣe bí akin, ká ti wọnú igbó lọ, ká ti lọ gbà àwọn èèyàn wa sílẹ̀. Wọn ò tún ní lọ ṣe léyìí tí wọ́n ṣe nígbòho yìí, wọn ò tún ní lọ ṣe. Ìgbà tó rí i pé wọ́n ṣe tògbómọ̀ṣọ́, wọ́n mú jẹ. Òun náà ló tún mú wọn kọjá sígbòho. Wọ́n ti wò wípé ẹnu lásán la ní, wọ́n ti wò pé kò ságbára tá a fẹ́ sà fún wọn. Wọ́n ti wò pé kò ságbára tá a fẹ́ sà fún wọn. Ṣùgbọ́n èmi mọ̀ pé léyìí tí wọ́n ṣe yìí, wọ́n ti dáràn. Eléyìí àṣemọ wọn ló máa jẹ́ láṣẹ Elédùmarè. Wọ́n ti lọ gbá ṣoṣo lójú. Wọ́n ti lọ ti abẹ́rẹ́ gún ibi tí egbò ti ń dun Sunday Igboho báyìí. Wọ́n ti lọ sílé agbọ́n sílẹ̀, ó di dandan ká gbọ́n ta wọ́n pa. Bẹ́ẹ̀ ni, wọ́n lórí láyà gan o. Fúlàní lọ sí Ìgbòho. Wọ́n lọ sí Ìgbòho lọ jí àwọn èèyàn gbé ń bẹ̀. Wọ́n ti wò pé kò sí nǹkan tí Sunday Igboho fẹ́ ṣe ni. Wọ́n lọ sí Ìgbòho.
mo ẹ̀ wá rí bàbá wa Ìgbòho tún sọ wípé ẹ̀rù mi ò bà yín, ẹ̀rù mi ò bà yín nígbà tí bàbá wa Ìgbòho tán pe àwọn Fúlàní yẹn, àwọn olórí wọn tán bá wọn ṣe meeting àti DPO wọ́n pè wọ́n bá wọn ṣe meeting pé ní kíákíá ní wàrà ṣẹṣà àwọn tó kù lọ́dọ̀ wọn kàn lọ rìlíìsì wọn o, ẹgbẹ́ èèyàn ẹlẹ́fẹ́ gba 33 million owó yẹn ò dẹ̀ pé 33 million eléyìí táwọn èèyàn rí wọ́n gbé wá bá yín, ẹni tó tún gbowó lọ ẹ pa. ṣégbà yẹn lẹ́yìn ọmọ Yorùbá sì ń sùn, ìgbà yẹn lorún sì ń kojú wa, ìgbà yẹn la sì sọ pé orun kan wà lójú wa tá à ń sọ ẹ mọ̀ pé ogun ti dé, ẹ mọ̀ pé ẹ̀kan náà báyìí làwọn èèyàn iná máa ya wì náà máa ya bò wá, àwọn tó ń múra wa sílẹ̀ lójoojúmọ́ àwa ò múra kankan. àwọn ọmọ Ìgbò àìmọye àwọn èèyàn wọn tó ti lọ rescue nínú igbó tí mo rí, àìmọye àwọn èèyàn wọn tó ti lọ rescue nínú igbó. àwọn ọmọ Yorùbá yìí náà ni mi ì mọ̀ bóyá ẹ̀rù ń bà wá ni, bóyá ẹ̀rù ń bà wá ni àwa tá a pera wa lálágbára gan òṣù agbára kankan. ṣé ẹ rí bó ṣe ń lọ báyìí, ṣé ẹ rí kó sì di woro sí woro. ẹ jẹ́ kí n gbé yín débẹ̀, ẹ gbọ́rọ̀ látẹnu bàbá wa Sunday Igboho fúnra ara wọn, ẹ gbọ́rọ̀ láti ẹnu Sunday Igboho, ẹ gbọ́rọ̀ láti ẹnu Sunday Igboho fúnra rẹ̀. wọlé ti àgbẹ̀ tí bàbá mi ẹni mo ti ẹgbẹ́ lu bàbá wa káyọ̀ la lu bàbá mi ọmọ ògbó oríjìnlẹ̀ níbí ebi àgbẹ̀ tí bàbá mi ẹni mo ti ẹgbẹ́ lu bàbá wa káyọ̀ la lu bàbá mi ọmọ ògbó oríjìnlẹ̀ níbí ebi nìkan mọ̀ jẹ́ Sunday Igboho ẹ ti yẹn gbé toyúntoyún ẹni tó bá gbé owó fún yín ẹ ti gbé ẹ tó pa olóyè èké owó nígbòho ẹrú mi ò tiẹ̀ bá yín kúkúlájà mi ní ò tiẹ̀ dẹ́rù bá yín nílùú bàbá mi eléyìí gbọ́dọ̀ jẹ́ last and the end ẹ pè àwọn iṣẹ́ ara àwọn bàbá yín rè ẹ pèrè àjọ ọlá pé àwọn bàbá mi sọ fún mi pé kí n fi sùúrù bá yín ṣe náà ẹ tí ọba gbọ́ Yorùbá ẹ tú fún àwọn bàbá mi sọ pé kí n fi sùúrù èmi ni mo jẹ́ Sunday Igboho èmi nìkan mo jẹ́ Igboho èmi ò dẹ̀ wà fẹ́ni kankan mo wà fún gbogbo ọmọ Igboho nílé lóko lẹ́yìn òdì nǹkan tí mo ń ṣe lónìí tí mo ń gbé àbáwọn aráàlú kan ẹ̀ẹ́dẹ̀mọ́ ṣe lómi kọ́sá mọ́ bíire kọ́sẹ́ tó lè gbé ní ojú ẹkùn láíláí láìsá o àwọn ìlú mi náà lè mú mi lọ fún ẹ̀tọ́ ẹ̀ gbogbo ẹni mo fi sọ àwọn àlù bàbá yẹn wá bá yín jà ẹ jí yẹn gbé toyúntoyún ẹni tó bá gbówó fún yín owó tẹ́lẹ̀ fẹ́ gbà ẹ pa ẹ tún wá pa olóyún yẹn ẹ wá fẹ́ nìkan ẹlẹ̀ ẹ ẹ̀ bẹ̀rù Ọlọ́run àwọn ọmọ iná rẹ̀ sẹ́ tọkú fúlàlà ọ̀tún sí. ṣẹ́yìn náà ti gbọ́ báyìí, ṣẹ́yìn náà ti gbọ́ báyìí, ṣé ẹ gbọ́rọ̀ sí Sunday Igboho fúnra ara wọn sọ. ṣé ẹ rí i pé ọ̀rọ̀ yìí ó ti di wóró sí wóró, ó sì di kó lórí dorí ẹ̀ mú, ó sì di kó lórí dorí ẹ̀ mú báyìí, torí wípé èròǹgbà àwọn Fúlàní nílẹ̀ Yorùbá wa yìí kò yé mi rárá. nǹkan tí a ti ẹ̀wà rà nínú gbá àwọn Fúlàní kò yé mi rárá, kí ló dé? ṣó ń sẹran mẹ́ran kó kanra wọn pa ni? ẹ wá bá wa nílẹ̀ bàbá wa, àgbà yín tọwọ́ tẹsẹ̀, ṣé báwa tẹ wá bá gẹ́gẹ́ bí àjèjì, ṣé báwo ló yẹ ká máa ṣèkà fún yín kẹ́ ẹ bínú padà sílùú yín? àwọn ọmọ ìlú ò ṣe bẹ́ẹ̀. ní gbogbo káàárọ̀ àjíire pátápátá òun ni wọ́n ti ń ṣe iṣẹ́ burúkú yìí. ní gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire làwọn Fúlàní ló ti ń ṣiṣẹ́ burúkú yìí. kò síbì kan báyìí tọ́wọ́ jẹ irin wọn òde níbi ká ṣèkà. àwọn ọmọ Ìgbò wọn ò gbà fún wọn o, lótìtọ́ ni wọ́n ń jíyàn gbé, but àwọn yẹn wọ́n ń lọ rescue àwọn èèyàn wọn. kí ló ṣàwa? kí ló ṣàwa tá a lè wọgbó lọ? bàbá wa Sunday Igboho yìí nìkan náà là ń rí lákìkanjú tó yọjú tó ń jà fitafita. ẹ̀yin tó kù ibo lẹ wà? gbogbo ẹ̀yin ológun social media ibo lẹ wà? ṣé kò sálágbára nínú yín kẹ́ ẹ sọ́pọ́ọ̀tì bàbá yìí, kẹ́ ẹ jọ jàjàgbara fúnlẹ̀ Yorùbá, kẹ́ ẹ jọ jàjàgbara fún wa kógun Fúlàní má kó wa? àbírú ìwòkuwò wo là ń wò yìí? ṣọ́dìgbà tómi bá tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. ẹ rí iṣẹ́ burúkú táwọn Fúlàní yìí ṣe, kò bà wá lẹ́rù, kò sẹ́ni tí ó lè kàn. la ṣe ń sọ pé kí gbogbo wa sún ṣòkòtò
la ṣe sọ pé kí gbogbo wa ká sún ṣòkòtò wa kó le. Ogun ti dé, tá a bá ń parọ́ tanra wa jẹ ló kù, ká máa láàtún kù síbì kan. Wọ́n ní kí lo rù tó ní kó ìbò sọ ẹ̀, ṣé o tún kù síbì kan ni? Ṣé a tún kù síbì kankan mọ́ báyìí? Lẹ́yìn kí oníkálukú lọ dira ogun, lẹ́yìn kí oníkálukú lọ dira ogun ní gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire bí, ká múra kó le, ká gbára wa kalẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní. Ìṣekúṣe tó ń ṣe wá káwa náà ṣe wọ́n bí ọṣẹ ṣe ń ṣojú. Kí Fúlàní tí ẹ bá mú, ẹ pa wọn náà dànù. Nítorí pé ẹ wo iye èèyàn tí wọ́n ti pa dànù nílẹ̀ Yorùbá yìí, ẹ wo iye ọmọ Yorùbá tó ti pa dànù. Kí lẹ̀ṣẹ̀ wa? Kí ni nǹkan tá a ṣe fún wọn? A máa gbà yín tọwọ́ tẹsẹ̀, a máa fà yín mọ́ra tẹ́ bá wá bá wa gbé. Ọmọ Yorùbá a máa ń fẹ́ràn àjèjì, a máa ń gba àjèjì. Tí wọ́n bá tiẹ̀ láwọn iṣẹ́ burúkú táwọn agbésùmọ̀mí yìí ṣe, wọ́n lè ṣe nílẹ̀ Yorùbá máa nírọ́. Torí mi wò wípé wọ́n gbọ́dọ̀ máa wo ìwà wa mọ́ wa lára. Wọ́n gbọ́dọ̀ máa wo ìwà Yorùbá wa mọ́ wa lára. Torí pé nínú gbogbo ẹ̀yà pátápátá, Yorùbá fẹ́ràn àjèjì. Láyé àwọn baba ńlá wa ni wọ́n mú àjèjì, wọ́n fi ṣẹbí, wọ́n fún láṣọ, wọ́n fún lóúnjẹ, wọ́n fún ní gbogbo nǹkan tó bá fẹ́, wọ́n tún fún nílẹ̀ wọn. Tìfẹ́tìfẹ́ la fi ń bá àwọn àjèjì lò. Kí ni tàwọn Fúlàní yìí ti wá jẹ́ tán ní káfòkà níṣó? Àfi dandan lá, àfìgbà táwọn bá run wá tán kán lè gbalẹ̀ bàbá wa lọ́wọ́ wa. Lágbára Ọlọ́run, àwọn alálẹ̀ tó tẹ ilẹ̀ Yorùbá dó kò ní gbà fún wọn. Bàbá wa Sunday Igboho, èmi gbà ládùúrà fún yín wípé àyún lọ àyún bọ̀ báyìí lọ́wọ́ yín ẹnu. Apá ọmọdé kan kì í kági oṣè, apá ayé kan ò ní ká yín o. Ó jọkùnrin ni, ó jóbìnrin ni, ló bá ń ronú, ló wà ní kọ̀rọ̀ kan tó ní kẹ́ má jàjàyè ogun yìí. Lágbára Ọlọ́run, ìgbà tẹ́ bá fi máa parí ogun, tá a bá máa lẹ́nu ọpẹ́, irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n á ti bógun lọ. Lágbára Ọlọ́run. Ṣé rí gbogbo ẹ̀yin onísọkúsọ pátápátá, kóníkálukú lọ ti padlock méjì ẹ̀. Ẹ̀yin tẹ́ ń fẹsẹ̀ halẹ̀ kiri orí social media, kò yẹ kó fún Sunday Igboho lágbára. Kò ń ṣe Sunday Igboho, kò ń ṣe kinní kan. Tí ò bá ń ṣe Sunday Igboho, ta ni kó tún jẹ́? Èwo ló fi ra ẹ̀ sílẹ̀ nínú yín? Èwo ni bàbá yín? Èwo bàbá yín wo ló lè lọ fèsì àwọn bandits? Ẹ̀ ń mórí mú, ẹ̀ ń torí bọnú. Tẹ́ bá tún wá rẹ́ni tó dìde, ẹ̀ tún wá máa sọ̀sọkúsọ, ọ̀rọ̀ wèrè a máa jábọ́ lẹ́nu yín. Ẹ̀yin nìyẹn. Gbogbo ẹ̀yin tẹ́ bá ti dìtẹ̀ mọ́ olóyè Sunday Igboho lórí ìgbésẹ̀ tó ń gbé láti gbà wálẹ̀, torí pé kò yọ ìlú kan sọ́tọ̀ nílẹ̀ Yorùbá. Gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ni wọ́n ń sọ̀rọ̀ lé lórí pé àwọn ń jà fún. Tẹ́yìn kan máa wá kóra yín jọ, tẹ́ máa bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ òṣì, lẹ́ máa ní ó ṣe jẹ́ Sunday Igboho, ó ṣe jẹ́ Sunday Igboho. Gbogbo yín pátápátá tí inú yín ò dùn sí nǹkan tí Sunday Igboho ń ṣe yìí, lágbára Ọlọ́run, tí ẹ bá ń lọ pe èrò burúkú kan lórí olóyè Sunday Igboho, gbogbo yín lẹ́ máa forí ko. Gbogbo yín ni kú gbígbóná máa pa. Ó ń re o. Ẹ wà àwọn ọmọ kéékèèké tán ti kó lọ, ó ti lé lóṣù kan sì tán ti ká àwọn ọmọ ọlọ́mọ, àtàwọn olùkọ́ wọn, àwọn tí wọ́n kó ní church lẹ́kìtì. Àárí kankan nínú yín kó dìde o. Olóyè Sunday Igboho yìí náà ni ó dìde lákọ̀ọ́kọ́, ó kápá àwọn Fúlàní yẹn díẹ̀, wọ́n wẹ́sùn oríṣiríṣi sí lẹ́sẹ̀, wọ́n fẹ́ pa Ọlọ́run ni o, Ọlọ́run ò pa. Ẹni tọ́lọ́run bá fi jọba, Ọlọ́run fi jọba ni, ẹ̀dá kan ò lè fà wálẹ̀ láéláé. Ẹgbẹ́ jẹ́ forí, ẹyẹ bínú orí. Ẹ fọlóyè Sunday Igboho sílẹ̀ lọ́rùn. Gbogbo ẹ̀yin ọlọ́tẹ̀ burúkú ilẹ̀ Yorùbá, ọ̀tẹ̀ atẹ́yìn mọ́lẹ̀, ilẹ̀ Yorùbá gbé yín mì. Torí gbogbo ì tó ń ṣẹlẹ̀ yìí sí ẹ rí o. Àfẹ̀míṣòfò tó bá dẹ̀ yẹ pé ẹ̀ ń gbowó, ẹ̀yin lẹ́lẹ̀ dí àpò. Gbogbo ọmọ Yorùbá tó bá tiẹ̀ ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí, ọ̀dàlẹ̀ ni. Ó pẹ̀lú àwọn bandits tán láti máa ṣèkà fún wa. Gbogbo ọmọ Yorùbá tó bá ń sọ wípé nǹkan tí olóyè Sunday Igboho ń ṣe ò dá, ọ̀dàlẹ̀ ni. Kó gbé yín, kó fi mú yín dánrin, tó bá tọ́ṣọ yín, ẹ máa sọ àjọṣepọ̀ yín pẹ̀lú àwọn Fúlàní. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀?
tá a bá rẹni tó dìde nílẹ̀ Yorùbá láti gbà wálẹ̀ ó yẹ ká support irú ẹni bẹ́ẹ̀ ni nǹkan tẹ́ lè ṣe bá rẹni tó ṣe ẹ̀ tún máa sọ̀sọ́kúsọ ogun ló délẹ̀ yá àwọn èèyàn náà ń kó wọgbó yá àwọn èèyàn náà ń pa nípakúpa yìí wèrè ara yín èwo lẹ rí ṣe sí i ẹ̀ tún máa sọ̀rọ̀ ẹ̀gàn yín wèrè játijàti yìí Sunday jọba ni àbójoyè àbóyè wo lẹ fi jẹ nílẹ̀ Yorùbá tó torí ẹ̀ gbé gbogbo ìhámọ́ra Yorùbá wọ̀ ẹni tẹ́ fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò gan èwo lórí ṣe sí i èwo l'Ààrẹ Ọ̀nà Kakanfò yín tó rí ṣe sí gbogbo èyí tó ń ṣẹlẹ̀ yìí ṣebí wọ́n mórìbù sínú ilé ni wọ́n sọ pé ìjọba ṣé ń gbà tó lóyè Sunday Igboho gbégbèsè àkínsìn ṣáwọn ìjọba ṣé wọn ò fi sílẹ̀ pẹ̀lú gbogbo nǹkan tó ti kojú pẹ̀lú dúkìá ẹ̀ tó ti wéèsì pẹ̀lú àwọn èèyàn ẹ̀ tí wọ́n ti pa kò tún rò yẹn ó tún sì stand láti dúró pé òun fẹ́ dúró fún Yorùbá ẹ̀ tí wọ́n máa wá sọ̀sọ̀kú sórí burúkú ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn ẹlẹ́dẹ̀ẹ́ àfìyà jẹ gbogbo ẹ̀yin tẹ́ bá ń sọ̀sọ̀kúsọ lórí ọ̀rọ̀ ẹni kí ló dé wọ́n fi Yorùbá ṣépè ni ṣọ́n fi wá ṣépè ni wípé ká máa ṣọ̀tẹ̀ ara wa táwọn bàbá ńlá wa bá dẹ̀ ti ṣépè sílẹ̀ láti ọdún tó ti pẹ́ sẹ́yìn ṣé kò tí tó tán lẹ̀ ni ẹ̀yin olórí kórè ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin onísọkúsọ yìí ẹ̀yin ìka yìí ṣé a lè sùn a lè wo a lè jáde tá a bá sùn lálẹ́ báyìí tá a bá gbọ́ wẹ́rẹ́ lẹ́yìn wíńdò wa ó máa dàbí pé bandits dé ni ọ̀pọ̀lọpọ̀ ti dá hypertension ọ̀pọ̀lọpọ̀ ti ní àìsàn lórí wípé bandits ń bọ̀ kò sí nǹkan kan tá ẹ lè ṣe sí but ẹ wá rí èèyàn tó dìde ẹ wá máa sọ̀sọkúsọ bandits ti wọ̀gbọ̀ o wọ́n ti wọ̀gbọ̀ o wọ́n sì lọ gbólóyún o wọ́n sì lọ káwọn èèyàn o olórí burúkú ara wọn wá dẹ̀ máa ná èèyàn bí ẹni tó ná ẹran wọ́n sọ wá di àwọn ẹran tó ń kó lọ sọ́jà lọ́tà ẹlẹ́fẹ́ gba 33 million wọ́n dẹ̀ kó ìtí ó kù ìyí tó wà lọ́wọ́ wọn wọ́n kó sílẹ̀ ẹni gbowó lọ ẹ̀mú ẹ̀pá ẹni owó yẹn ò pé ẹ̀mí èèyàn ò jọ wọ́n lójú ṣérú àwọn èèyàn báyìí ni èèyàn lè máa wò níran tá máa wá rẹ́ni tó dìde tó lórí burúkú kú yìí kan olórí burúkú kan tó máa lóhun ọmọ Yorùbá ohun ọmọ káàárọ̀ àjíire tó máa sọ̀sọkúsọ sí ẹni náà Ọlọ́run á bá ti gbogbo yín jẹ́ ni ẹ̀yin onísọkúsọ yìí ẹni tó kàn ló mọ̀ gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ ìrògbòdìyàn tó ń ṣẹlẹ̀ ó máa kàn yín á kàn yín tọmọtọmọ á kàn fámìlì yín ẹ̀yin aláyé mọ́kànlá tí ò ṣe pín sí mẹ́ta yìí kí ló dé tábàárẹ̀ ní tó fẹ́ dìde gbèjà wa nílẹ̀ Yorùbá ẹ fi ọ̀tẹ̀ orí burúkú tí yín ẹ fi kó bá wa tá a kù ẹ máa sọ̀sọkúsọ bàbá Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò tó bá jẹ́ pé àwọn náà gbégbèsè akíkan dìde kó pawọ́pọ̀ mọ́ Sunday Igboho tí bá ń sọ̀rọ̀ ọ̀tẹ̀ tó ń wà lẹ̀ kó pawọ́pọ̀ mọ́ Sunday Igboho ṣé wọn ò ní jẹ́rí àwọn Fúlàní yẹn mélòó ni wọ́n àwọn Ìgbò wọn fira wọn ṣe kan ṣoṣo ẹ lè bá bí ọ̀tẹ̀ kankan lọ́dọ̀ wọn kí ló dé ṣọ́ọ̀fì Yorùbá ṣe pé ọ̀tẹ̀ ni ẹni tó dìde tó fẹ̀mí ẹ̀ sílẹ̀ tó fira ẹ̀ sílẹ̀ tó fi gbogbo ìgbésí ayé ẹ̀ sílẹ̀ fún wa ẹ tún sọ̀rọ̀ ẹ̀ ẹni tó dákẹ́ tó kàn joyè ó gbòye yín sórí Ààrẹ Ọ̀nà Kakanfò ó yan fanda kò rí nǹkan kan ṣe a lè sọ pé nǹkan báyìí ni Gani Adams ṣe wọ́n dẹ̀ gbóyè sórí ìyẹn tẹ́yín lọ́rùn bẹ́ẹ̀ ìyẹn tẹ́yín lọ́rùn bọ̀ tẹni tó dìde láti gbà wá yẹn ó ń lọ́ta yín ẹ wo ẹ̀yin èèyàn mi ṣe ń bá mi bọ̀ ṣe ń gbóhùn bàbá wa Sunday Igboho nípa ìṣẹ̀lẹ̀ yìí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àwọn bàbá mi náà jókòó wọ̀nyí ohun tí mo fẹ́ sọ fún yín ni pé kéle jẹ́ òfin àti bẹ̀rẹ̀. Yúrò mọ̀ sẹ́ ẹ bá òdodo sọ fún àwọn ọmọ yìí ẹ bá wọn fi lọ ẹ bá ká jọ fọ́ ọdún méjì tani wọ́n pè ní dìbò òun yẹn kọ́ kò sí rí ọlọ́run pẹ̀ báyìí ló pẹ̀lẹ̀ ẹ sẹ́sì pé ẹ pé. Náà sàmárò yẹn dáadáa ọlọ́pàá rò yẹn dáadáa ó kọ́ pé pẹ̀lú àwọn ọmọ láìpẹ́ bẹ́ẹ̀ mo fẹ́ kọ́ sọ fún àwọn tí ò bá gbé dèjì nínú àwọn olóṣù mo fún wọn ní wákàtí méjì ni o
obìnrin yẹn àtọmọ ẹ̀ àtàbúrò ẹ̀ tó lọ káwọlé lórí tó gbé. ọmọ májàsọlá ẹ kú ohùn ẹ sọ̀rọ̀ ẹ gbọ́ nǹkan tó lóye Sunday Igboho sọ tó ń sọ fún àwọn Fúlàní yẹn wípé àwọn fún wọn ní 2 hours kán lọ dá àwọn tí wọ́n jí kó yẹn kán lọ dá padà wípé tí wọ́n bá kọ̀ kán dá àwọn èèyàn yẹn padà gbẹ̀gẹ̀dẹ̀ á gbiná mọ́ wọn lára gbẹ̀gẹ̀dẹ̀ á gbiná mọ́ wọn lára ọmọ májàsọlá akíkanjú ọkùnrin àjàyè òun lè máa jagun yìí lágbára Ọlọ́run àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá yìí wọ́n máa fi àwọn Fúlàní wọ́n máa fà wọ́n lé yín lọ́wọ́ ṣẹ́kún báyìí lè máa mú wọn pẹ̀lú àṣẹ tó ń bẹ lọ́dọ̀ Ọlọ́run ọba gbogbo ẹni tó bá ní kó má rí bẹ́ẹ̀ ìgbà tẹ́ bá fi máa jàjàyè àjàṣẹ́gun ogun yìí gbogbo wọn á ti dẹni ilẹ̀ gbogbo ọmọ Yorùbá tó bá ń gbàbọ̀dè fúnlẹ̀ Yorùbá gbogbo wọn náà máa jẹlẹ̀ lágbára Ọlọ́run. Àti àwọn bàbá wa tọ́jọ́ bá wa ní mo fi sọ̀rọ̀ wákàtí méjì ìbò fún yín. Ṣé mo pé ìjọ tí wọ́n ti ṣe é ìwágbọ̀ omi ìdásí? Mo kàn ń wò pé àwọn bàbá mi ò ti sọ pé abẹ́rẹ́ ń gún àwọn lára. Ọ̀nà àfọ́n ti sọ fún mi pé ó ti tó gẹ́ ọmọ Lévi wákàtí méjì ẹ̀pà àwọn èèyàn ẹ̀pà ọmọ yìí yẹn tó bá lórí láyà àwọn àyọ̀ǹda àwọn ẹ̀fọn pa wọn ṣùgbọ́n ẹ̀yin náà ní wà ẹ̀yin wà àyọ̀ǹda àbọ̀kọ̀ mi yẹn sọ̀rọ̀ bí bọ́lọ̀ ti mú wáyé àbí ṣùgbọ́n ẹ̀yin náà ní wà èmi mọ̀ lọ́dọ̀ Ọlọ́run tó ní wípé àwọn iná ṣe ẹ̀yin náà dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ àwọn iná sí. abánisùn fara ẹni nìkan ya. àtàkọ́kọ́ tíráàkì nẹ́bà yẹn ó gbé alọ́ sí kúrò kúrè kúrò àlàyé bẹ́ẹ̀ náà gbèsè wọ́n gbé kó bẹ́ẹ̀ ló. ṣé ń gbọ́. wọ́n gbé lọ sí báni wọ́n gbé lọ sí ààfin báàlẹ̀ kọ́ńpà pẹ̀lú bàbá yìí ẹgbẹ́ wọn bẹ̀ kọ́ gbé wa ẹgbẹ́ ọba bọ́ọ̀lì yẹn báàlẹ̀ yẹn ẹgbẹ́ orí yẹn ẹ̀sùn lọ́dọ̀ fún un ibi tó ti wà kùsánù sábà bàbá wa yẹn mo ń bọ̀ bẹ́ẹ̀ mo ń bọ̀ àrùkà tó nìyí mo ń bọ̀ bẹ́ẹ̀ ẹni sáà fàmà àwọn oníbàdàn àwọn ọ̀rẹ́sì yẹn torí bàtà tí láwọn oníbàdàn yìí bẹ̀rẹ̀ àlàáfíà yẹn wà ní máa bá ìjà ṣùgbọ́n náà akọ́jọ́ sọ̀rọ̀ wọ́n wọn gẹ́gẹ́ bí àlejò wa lè jẹ́ nínú ìlú wa àlejò wa lè jẹ́ 100%. bẹ́ẹ̀ni. ó kò lẹ́ni jẹ́ ti bàbá tọmọ kó má lálàá. wà lè jẹ́ lùkù bíbà dípò ọmọdé fẹ́ kọ́ wà fẹ́ kí àbù dípò inú bàbá níbi ọ̀rẹ́ nípa àríwá jẹ́ o ọmọ kó má sọ ní o ẹ wà fẹ́ kí àbù táwọn fúlàní wá ń pè lówó ẹ wà fẹ́ kí àbù pẹ̀lú wọn tí fúlàní wá ń pè lówó wọn tó ń ṣe ẹ̀ ń sọpọ̀ tí wọn owó ẹ̀jẹ̀ lẹ́gbàá o mo dẹ̀ kúrú débẹ̀ ọ̀rọ̀ yé mi lọ́tún ó tún yé mi lọ́sì mo kàkà gan ìjọba mú mi lọ́wọ́ ni o ìṣẹ̀lẹ̀ nílọ mo jágbélé gan mo fàyè búra mo fi ẹ̀mí mi búra tí ẹ bá gbé ènìyàn wa mo fún 2 hours tí wọn bá gbé wa mo tí wà sí mo ń sọ ẹgbẹ́ máa pọ̀ sẹ̀kọ̀ tí mo sọ ayé mo fún 2 hours táwọn ẹlọ gbé àwọn ẹwà tí wọn bá gbé wọn lẹ̀ àlọ́ ta fẹ́ sọ ẹgbà gbé owó yẹn o àdìsáwó kankan ẹ̀yẹ lọ dá owó yẹn jọ láàárín kẹlẹ́ fún ọmọ yẹn wá fún wa ẹ̀yìn kẹ lọ dá owó yẹn owó táwọn afẹ́ gbà yẹn wọ́n bẹ̀rẹ̀ láti 300 million wọ́n ti sọ̀kalẹ̀ sí 150 million àwọn ẹlẹ́dẹ̀ bá wà tó wà ní pọ̀jù ọ̀rọ̀ 300 million. ẹ̀yìn kẹ lọ wá owó yẹn gbogbo fúlàní dá owó yẹn ẹ lọ gba ọmọ yẹn fún wa àtọmọ àtìyá àtẹnudọ́gbé nọ́mbà kan problem. sẹ́yìn náà ti gbọ́ báyìí ṣé ẹ ti gbọ́rọ̀ lẹ́nu bàbá wa Sunday Igboho ṣé ẹ ti rí gbogbo ọ̀rọ̀ tán bá àwọn Fúlàní yẹn sọ kéèyàn máa ṣe gbogbo eléyìí kéèyàn máa jà fitafita kó máa sa apá lórí ìlú ẹ̀ káwọn kan wá sọ wípé nǹkan tẹ́ni yẹn ń ṣe ò dáa kán tún máa sọ̀rọ̀ àlùfàṣà sí irú ẹni bẹ́ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ọmọ Yorùbá ìjọ́ wo la fẹ́ gba tó ara wa dá mi gan ìjọ́ wo la fẹ́ fìfẹ́ hanra wa ìjọ́ wo la fẹ́ jọ gbé nínú ìfẹ́ nǹkan tó burú jù nínú ìlú láyé yìí tó ń kógun jà ló ní wípé kó má sífẹ̀ẹ́ nínú ìlú yẹn tiẹ̀ ò kan tèmi tèmi ò kan tiẹ̀ kò sí nǹkan tó burú tí olóyè májàsọ́lá
Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams kán pawọ́pọ̀ kán fìmọ̀ ṣọ̀kan, wọ́n ní ṣọ̀kan ló ń gbórílẹ̀-èdè lékè. Ìṣọ̀kan náà dà tó fẹ́ gbé wa lékè báyìí. Gbogbo àwọn alágbára kọ̀ọ̀kan náà wọ́n wà nílẹ̀ Yorùbá yìí tó yẹ kán yọjú síta. Wọ́n wò wípé kò kan àwọn. Bẹ́ẹ̀ bá lágbára tẹ́ ní nǹkan tẹ́ jẹ tẹ́lẹ̀ kù. Èwo làwa tá a kù ní tá jẹ tẹ́lẹ̀ kù. Tẹ́ gbọ́ pé ogun Fúlàní dé. Tí gbogbo ẹ̀yin alágbára yẹn tẹ́ lè gbé agbára yín síta kẹ́ wá gbà wá. Gbogbo yín ẹ mórí mù. Olóyè Sunday Igboho nìkan la rí tán fọwọ́ sọ̀yà. Àwọn bàbá tí wọ́n dẹ̀ tún sọ̀rọ̀ lábí aṣọ tá à ń rí wò lórí social media, àwọn ò fojú síta. Wọn ò fọwọ́ sọ̀yà wípé èmi náà mo dúró tán. Ṣé bá ṣe máa wòran rèé? Tógun Fúlàní á fi wá kó wa, tá ń sọ ilẹ̀ wa dẹ́rú. Ìyẹn ẹni tó bá kù kán wá dẹrú wọn. Tí ẹ ò bá jẹ́ kí oníkálukú wa ká lọ gbé àgbọ̀nrín èṣì tá à ń jẹ lọ́bẹ̀ ká lọ gbé dànù. Kómi tuntun rú kẹ́ja tuntun wọnú ẹ̀, ká fira wa ṣọ̀kan, ká lè borí ogun tó ń bọ̀ yìí, ká lè borí ogun tó fẹ́ jà wá yìí. Torí pé ẹ má jẹ́ ká tanra wa, ogun Fúlàní ń bọ̀ o. Ṣé rí gbogbo eléyìí tán ń ṣe yìí? Wọ́n kàn sì ń ṣe rìhásà lásán. Ní nǹkan tí wọ́n lélẹ̀ fún wa tán ní lọ́kàn láti ṣe fún wa. Àwa la ò gbọ́dọ̀ gbà. Ẹ jẹ́ ká ṣera wa, ẹ jẹ́ ká kó àwòkọ́ṣe àwọn ọmọ Ìgbò bí wọ́n ṣe fẹ́ràn ara wọn tán ṣe dúró tira wọn. Kò sí pé alágbára kan níbì kan, alágbára kan níbì kan. Agbára tí oníkálukú wọn ní, wọ́n jọ pera wọn jọ pọ̀. Wọ́n jọ ń lo agbára náà papọ̀ ni. Òun náà fi ń borí. Tán wọnú igbó lọ kó àwọn èèyàn wọn wá. Èwo ni Yorùbá tí ì ṣe látìgbà tán tí ń kó wa? Ọmọ Yorùbá wo ló sì wọgbó lọ kó àwọn èèyàn ẹ̀ tí wọ́n kó wọgbó lọ kó wọn wá? Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá dúró láti jàjàgbara fúnlẹ̀ Yorùbá, alálẹ̀ Yorùbá tì yín lẹ́yìn. Nǹkan ò ní ṣe yín lágbára Ọlọ́run. Ẹ ò ní bógun lọ. Gbogbo ẹ̀dá tó bá wá rò pé kẹ́ ẹ bógun lọ, irú wọn lẹ ní dé bá ń lé. Nígbà tẹ́ bá dé, tẹ́ bá jagun, tẹ́ ṣẹ́gun tán. Ogun ò ní kó yín o. Bàbá wa Odùduwà Àtẹ̀wọ̀rọ̀ á dáàbò bò yín. Àwọn òòṣà ńláńlá tá a ní nílẹ̀ Yorùbá, wọ́n á sìn yín lọ, wọ́n á sìn yín bọ̀. Gonogẹ́nẹ́ báyìí ladìyẹ ń boko ìmọ̀. Aburú kan ò ní ṣe gbogbo yín. Àwọn alálẹ̀ á tì yín lẹ́yìn o. Gbogbo ẹ̀yin tẹ́ dúró tinútinú tọkàntọkàn láti jàjàgbara fúnlẹ̀ Yorùbá pé kó gun Fúlàní kó má kó wa. Ilé yín ò ní dàrú. Ọ̀dẹ̀dẹ̀ yín ò ní gbóná. Bọ́kọ́ bá roko á padà wálé. Àdá kì í roko àìmábọ̀. Gbogbo bí tẹ́ ẹ bá fẹsẹ̀ yín tẹ̀, ilẹ̀ rẹ ni. Ẹ máa jagun, ẹ máa ṣẹ́gun, ẹ máa lọ láyọ̀, ẹ máa bọ̀ láyọ̀ ni. Lágbára Ọlọ́run. Torí pé a gbọ́dọ̀ wòran. Ókè, èmi ò lè yọjú, ìwọ ò lè yọjú, èmi ò lè yọjú. Ogun á wá gbẹ̀yìn dé nínú gbogbo ẹ̀yà. Ṣé kí n sọ wípé àwa Yorùbá la gòjù ni? Àbí àìka nǹkan kan kún, àìbìkítà? Ṣóun ló ń bá wa jà? Àìka nǹkan kún? Ṣóun ló ń bá wa jà? Tá a dẹ̀ rí iná tó fẹ́ jó wa báyìí tá a tètè máa bomi pa. Tá a rógun tó fẹ́ jà wá báyìí. Tá a dẹ̀ tètè ya gbáradì. Ẹ bá tún wá rẹ́ni tó dìde. Ẹ̀ tí wọ́n máa sọ kátàkátà kátikàti. Èròǹgbà yín ni kógun wọlé kó tẹ̀yìn kó wa, ká má rí olùgbèjà kankan. Ẹ̀yin nìyẹn, Ọlọ́run ọba nìyẹn. Gbogbo ẹ̀yin onísọkúsọ oníwìkúwì. Tẹ́ ń sọ̀rọ̀ lórí pé tí Sunday Igboho kò yẹ kó jóun náà máa fún ní kinní kan,
kò yẹ kó jó náà máa fún kinní kan, ilẹ̀ á mú yín ni, Ọlọ́run á mú yín, ẹnu yín á kan gógó. Ẹ̀yin onísọkúsọ yẹn, ẹnu yín á kan ni, ẹnu yín á kan gógó. Ìsọkúsọ yín ó ti pọ̀ jù. Ẹ wò gbà táwọn Fúlàní ti ń dà wá láàmú nílé àwọn bàbá wa. Ẹ wo iye ọdún àwọn àgbẹ̀ náà kọ́kọ́ fèsì ṣọbọlọ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pa àwọn àgbẹ̀ ń pakúpa. Wọ́n á kó màálù rẹpẹtẹ, wọ́n á lọ fi jẹ oko àwọn bàbá oníbàbá. Àwọn bàbá míì tó yẹ pé lóònù ni wọ́n gbà kán tó lè dáko, kán tó fi dáko. Ẹlòmíì gba lóòn 2 million, ń gba 3 million, ń gba 5 million. Àwọn bàbá yẹn ò lọ́nà méjì, nǹkan tán mọ̀ náà nìyẹn tí wọ́n ń ṣe. Wọ́n bá wá dáko yẹn tán, Fúlàní àwa kẹ́ran débẹ̀, á bẹ̀rẹ̀ sí ní jẹ. Tó lóko bá débẹ̀ tó bá ṣe káì níbẹ̀, kí ló dé tẹ́ fi kẹ́ran jókòó mi? Wọ́n á yọ idà sí, wọ́n á yọ̀bẹ sí, wọ́n á pa wọ́n nípakúpa. Ẹni tán ti sọ di táǹkùrùkù ọwọ́, tán gé ọrùn ọwọ́ méjèèjì. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ẹ̀yin Yorùbá ẹ dẹ̀ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan, ká gbógun ti ogun tó ń jà wá yìí. Wọ́n ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ Alaboyun dẹ̀ wò oúnjẹ wọn, gbogbo nǹkan ló wọ́n gógó. Nígbà táwọn àgbẹ̀ ò lè dáko mọ́, ọ̀pọ̀lọpọ̀ ti fi iṣẹ́ oko sílẹ̀, kò dẹ̀ níṣẹ́ míì tó mọ̀. Ó ń ṣẹlẹ̀ lábúlé tiwa gangan. Ìyá tó bí èmi àgbẹ̀ ni wọ́n ò lè dáko mọ́ lórí ìpèníjà àwọn Fúlàní ìtàn dojúkọ wọn. Bí yá mi bá dáko lọ rẹpẹtẹ, pákí yẹn ń rúbọ̀ sókè báyìí, àgbàdo yẹn ń rúbọ̀ sókè báyìí, Fúlàní á da ẹran síbẹ̀, wọ́n á mú jẹ. Ìyá àgbàlagbà pẹ̀lú arúgbó ara, kò sólùgbèjà. Tán bá mú Fúlàní lọ sí police station, kán tó yíṣẹ̀ padà ń bẹ̀, Fúlàní ti jáde. Àwọn gan ni àwọn ọlọ́pàá tún máa dá lẹ́bi. Àwọn ìyá wa, bàbá wa làwọn ọlọ́pàá tún máa dá lẹ́bi lórí dúkìá wọn, nílẹ̀ bàbá wọn, nílẹ̀ abínibí wọn. Ẹ̀yin ọmọ Yorùbá onísọkúsọ yẹn, ẹ̀rí nǹkan kan sọ sí yẹn. Ẹ fẹ́ mọ irú ìṣòro táwọn èèyàn ń dojúkọ nígbà tí ò tí ì kàn yín. Pẹ̀lú ògo Ọlọ́run ó máa kàn yín. Ẹ̀yin náà máa feel pains yẹn, ẹ máa mọ bó ṣe rí. À lọ sódò, Fúlàní ò ní jẹ́ lódò wa, lódò abínibí wa, pé ká lọ wẹ̀, Fúlàní àwa fẹ́ràn lé wa dànù, á ní màálù fẹ́ mu mi. Gbogbo omi táwọn ìyá wa mu ni màálù sì bàjẹ́ tán. Ìbẹ̀rùbojo náà fi ń sùn. Kò mà sí ẹnì kankan tó yọjú nínú ẹ̀yin onísọkúsọ ìpẹ́ fẹ́ gbà wálẹ̀. Ìyá kan ó lọ bọ́mọ ẹ̀tọ́mọ lẹ́kọ̀ọ́, kó tó dé àwọn Fúlàní wọ́n ti da ẹran, wọ́n ti dà wọnú oko ẹ̀. Wọ́n dẹ̀ ń hú àwọn pákí ẹ̀ báyìí, wọ́n dẹ̀ ń hú. Kóbìnrin yẹn tó dé, wọ́n jẹ gbogbo oko bíi 2 acre. Wọ́n dẹ̀ jẹ tán. Ìgbà tí ìyá yẹn dé, wọn ò fẹ́ sọ fún lẹ́kọ̀ọ́ kó lè rí bí fọkànbalẹ̀ tọ́jú ọmọ tó lọ bá wọn tọ́jú. Ìgbà tí ìyá yẹn dé báyìí, tó dàárọ̀ ọjọ́ kejì tó gbọnú oko lọ, ó ṣubú lulẹ̀, ó dákú. Ó ṣubú lulẹ̀, ó dákú. Wọ́n gbé ìyá yẹn dìgbàdìgbà lọ sí FMC. Bí ìyá yẹn ṣe gbabẹ̀ lọ nìyẹn. Ìyá yẹn kú nígbà tó ro ìyà nínú òtútù, nínú ọ̀rinrin. Àwa á sùn nínú ibi tó ń lọ́wọ́rọ́. Tá a bá máa wẹ̀, a ní wẹ̀ níta gbangba, à wẹ̀ lábẹ́ ilé. A ní mọ̀ òtútù àsìkò ọyẹ́. Àwọn ìyá yẹn very early wọ́n ti jí, wọ́n ti gboko lọ nínú òtútù, nínú roro, bójò rọ̀ mọ́jú, ìdùnnú àgbẹ̀ ni. Wọ́n á wọ àkísà bíi wèrè, wọ́n á dorí kọ̀nà oko torí ọrọ̀ ajé, torí àti jẹ àwọn ọmọ wọn. Wọ́n á gbọ̀nà oko lọ, wọ́n á lọ dáko, wọ́n á lọ fi gbogbo ẹnájì tọ́lọ́run fún wọn ṣiṣẹ́ bí ẹni máa kú. Oòrùn á pa wọ́n, òjò á pa wọ́n. Wọ́n wá dáko yẹn tán, àwọn àtọ̀húnrìnwá kan wọ́n wá ní àwọn lórí láyà, wọ́n wá da ẹran ló ń jèrè àwọn iṣẹ́ àwọn ìyá wa, àwọn bàbá wa. Màálù náà la tún lọ fowó iyebíye rà lọ́wọ́ wọn.
wọ́n wá kẹ́ran lọ́bẹ̀ wọ́n á wú pákí wọ́n á jẹ wọ́n á máa ya àgbàdo báyìí níbi táwọn èèyàn yìí wíkẹ̀dì dé gbogbo ẹni tó bá ń sọ̀pọ̀tì wọn tó bá ń sọ̀rọ̀ sí àwọn tó bá dìde láti gbèjà wa ẹ burú ìwà ọ̀dájú wà lára yín ọlọ́run dẹ̀ máa dájú yín àwọn fúlàní á máa yàgbàdo báyìí tí ẹ bá tiẹ̀ ń ṣolóko ẹ ti ẹ̀rọ ẹ philippines àwọn àgbẹ̀ yẹn kẹyẹ sọ̀sọ̀kúsọ tẹ́ ẹ bá rẹ́ni tó dìde láti gbà wá kẹ́ ẹ ti padlock mẹ́nu yín kò jẹ́ kẹ́ni tó máa ṣe ẹ̀yin ni sátánì tí wọ́n rán sí wa ni pé kó wá dojú ilẹ̀ yorùbá bolẹ̀ fúlàní á ya gbogbo àgbàdo wọ́n á yá fẹ́ràn wọn ẹran á jẹ wọ́n á tún máa rẹ́rìn wọ́n á wá dúró nídúró pé tólókó bá lè yọjú kó yọjú gbólókó bá lè yọjú kó yọjú àìmọye olóko tán ti padànù mọ̀gbà tó ti ń ṣẹlẹ̀ bọ̀ mọ̀gbà tó ti ń ṣẹlẹ̀ bọ̀ èwo lẹ rí ṣe sí inú yín ń dùn bó ṣe ń fìyà jẹ wá nílẹ̀ yorùbá tẹ́ bá wá rẹ́ni tó wá dìde ẹ tún wá máa sọ̀sọkúsọ ọlọ́run á fi igi gbá yín lẹ́nu ni gbogbo ẹ̀yin ìka yìí èèyàn bá firú ẹ̀ ṣe ẹ̀yin ẹ̀ bá gbà nítorí àwọn bàbá yín ti jẹ́ wọ́n ti jó lóṣèlú wọ́n ti kówó nàìjíríà jẹ wọn ò mọ bọ́n ṣe ń dáko ẹ̀yin gan àwọn owó orí gbígbé orí tútù ni wọ́n fi tọ́ yín ẹ sì lè pọ́ ọmọ 15 years wọ́n ti ra mọ́tò sí yín nídìí torí ẹ̀ lọ́pọlọ yín ṣe dàrú tí ẹ mọ̀rọ̀ tó yẹ kẹ́ máa sọ jáde lẹ́nu wípé ọmọ atẹrọ̀fọ̀ dìde ojú wọn ń rí tó gbogbo yín lẹ máa jìyà gbogbo ọ̀nà èrú táwọn bàbá yín fi kọ́rọ̀ jọ fi tọ́ yín tí ẹ ò mọ̀ pé ìyà kan wà bí kan àwọn kan ń jìyà tẹ́ fi ń sọ̀sọ́kúsọ lórí burúkú sẹ́ni tó tún dìde láti gba ìran yorùbá sílẹ̀ láti jàjàgbara fún wa gbogbo aburú tẹ́ bá pláàni fún olóyè Sunday Igboho orí yín lẹ máa fi gbé ọlọ́run á yí ìdàlẹ́ yín lórí ẹ̀yin òkú là ń jàkàrà gbogbo yín pátá báyìí gbogbo ẹ̀yin tẹ́ bá ní kólóyè Sunday Igboho kó má ṣàṣeyọrí nǹkan tó ń ṣe gbogbo yín lẹ máa kú oró dànù bẹ́ẹ̀ gun bàálù lójú òfurufú pléènì yín á jábọ́ á laná á jóná gbúrúgbúrú ọlọ́run mi á ṣe bẹ́ẹ̀ fún yín ọba tí kì í lé ni kó tó mú ni kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe nígbà tí wà burúkú yín bá dójú ẹ̀ lọ́dọ̀ ọlọ́run á dá sẹ̀ríyà ibi fún yín ẹ̀jẹ̀ ló ràn nù fẹ́ ni wa náà ẹ̀jẹ̀ ló ràn nù fẹ́ ni ẹ̀yin náà ìyá tí wá wà lábúlé àwọn bàbá wá wà lábúlé àwọn bàbá yín ti gbọ̀nà èrú kọ́rọ̀ jọ ẹ̀yin ọmọ olóògùn owó gbogbo yìí ẹ̀yin ọmọ àpòrí olórí akó gbogbo dúkìá orí olórí kẹ́ ẹ fi ṣe tiyín kẹ́ máa fi tọ́jú ara yín ẹ̀yin nìyẹn ọlọ́run ọba nìyẹn èbùkà tẹ́ gbìn sílẹ̀ tẹ́ ń gbìn sílẹ̀ ẹ máa ká jẹ tìran yín lẹ máa ká jẹ torí ara ni wá ní nàìjíríà ara ni wá nílẹ̀ yorùbá kò sí kan ṣoṣo tẹ́ ẹ mọ̀ sí kàkà kẹ́ sọ̀rọ̀ tó máa tún tùyàn nínú ẹ tún wá máa wá sorí burúkú ọ̀rọ̀ ẹ máa ní kí Sunday Igboho kó má dìde kó má jáde ẹ dẹ̀ rí kankan ṣe ẹ ti bìlífù pé tógun bá dé ẹ̀yin lè fò owó ń bẹ nílé ó ń bẹ ní báǹkì àwọn bàbá yín tanná sí owó ṣé fẹ́ gbówó lọ sọ́run ni ta ni nínú yín tó kú tó gbélé lọ sọ́run tó gbé mọ́tò lọ sọ́run ẹ sì ẹ ronú ikú ẹ ronú àti sùn ẹ bẹ̀rù Ọlọ́run kẹ́ bẹ̀rù ọjọ́ tó máa kẹ́yìn nìkan nínú sàárè bẹ́ẹ̀ ṣe lówó tó ṣọ́fẹ́ sí yín sójú òfurufú ni ayé ìyá tán lọ́jọ́ kan adénú ẹ̀ ní láì mú nǹkan kan wá a dẹ̀ máa lọ láì mú anything lọ ẹ̀ẹ́dẹ̀ jẹ́ ká ṣayé jẹ́jẹ́ ká lè rí ròyìn gidi rò lọ́dọ̀ Elédùmarè adẹ́dá wa ẹ sọpọ́tì Sunday Igboho gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń sọpọ́tì olóyè Sunday Igboho pé kó máa nìṣó tọkàntọkàn aburú kan ò ní ṣe aburú ò ní ṣe ẹ̀yin náà ọmọ tí náà ò ní jí sọfìn bọ gbogbo ẹ̀yin tẹ́ sọ wípé ẹ fi olóyè Sunday Igboho tẹ́ ní kíran Yorùbá máa jìyà lọ kí Fúlàní máa ṣe ṣégè fún wa lọ nítorí ẹ̀yin ti lówó ẹ ti lọ́lá ẹ ti lọ́rọ̀ ẹ ò pín jẹ nínú ìyà yìí Ọlọ́run á mú yín Ọlọ́run kì í dẹ́ni sí ò lè mú Ọlọ́run la máa pèlé yín lórí tó máa mú yín ọ̀rọ̀ ẹnu yín báyìí lọ́lọ́run máa fi jọ́ọ̀jì yín ló máa fi dá yín lóró ẹ̀yin ìka burúkú yìí
ẹ̀yin ìka játijàti ẹ̀yin ẹni ibi tí ń pọnmọ lọ léèwẹ̀ lọ́wẹ̀ kí ló dé